fúra o ọmọ àdàmà o torí ayé bẹ́lẹ̀. ilá ò fura ilá kọ́ lórí o ìkàn ò fura ìkàn bá wẹ̀wẹ̀ jẹ. gbogbo ayé káyé ká wáyé ká máa fura o. ìfura lóògùn àgbà lọ́mọdé lágbà ẹ máa fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. ẹ fura everybody kẹ́ ẹ fura. Ebura bari fogi ebura ebura everybody ebura. ọlọ́gbọ́n ayé kan ò ní takókó omi sétí aṣọ àwọn ọ̀mọ̀ràn kan wọn ò sì ní mọye yerùpẹ̀ lẹ̀. ẹni ọba wa gbọ́n tó lẹ́lòmí ọ̀gbọ́n òun gangan ni bàbá dìgbòlugi torí wípé gbogbo ọgbọ́n tálábà ń gbọ́n ẹ̀yìn náà ní sì ń tọ̀gbín. ọlọ́run ọba ìbà rẹ o ọba alágbára tó ju gbogbo alágbára tí wọ́n pọ́n lé lọ ọba tó ṣe wípé gbogbo ohun tí ń bá fi ré a sì bá mi fi ré èyí tí ń bá kọ̀ a sì bá mi ré sínú ọ̀gbun àìnísàlẹ̀ ohun tí ń bá ní kọ́sẹ̀ ọba tí wípé kọ́sẹ̀ bẹ́ẹ̀ dandan táyé fi wá ń wò mí bí àkàndá ọlọ́run ọba àkàndá kankan ò sì sí bí ẹni tó rà àánú gbà àánú ọlọ́run ni mo rí gbà o àkínwọ̀nú ọ̀la omi térété tólùwọ̀ bá ní kọ́ mọ̀ ìdìbò ńlá ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ ẹni àbáta káfíńra tùpà olódùmarè sọdà jí tanáwò ọlọ́run ọba tó ṣe mí bẹ́ẹ̀ ìbà rẹ o. ǹjẹ́ ẹ kú déédéé wòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀fura ní DNC rédíò ẹ̀rọ agbágbé tí ń bẹ lórí ayélujára www.distinctradio.com lórí ìkànnì tí DNC rédíò wà. ẹ tún lè máa tẹ́tí sí wa lórí iTunes TuneIn app Android àti BlackBerry World. tẹ́ ẹ bá wá ń wá ọ̀nà tó rọrùn jùlọ láti máa gbọ́ wa bí ìgbèyàn bá ń fẹ́ràn jẹ̀kọ tàbí bí ìgbà tẹ́ èbó bá mu kọfí nínú òtútù bí ìgbèbó bá mu kọfí nínú òtútù l'Amẹ́ríkà àbí nílùú ọba ìyẹn ìlú Lọ́ńdọ́ọ̀nù bí ìgbèbó bá mu tíì àbí ká sọ wípé bí ìgbà àwọn bàbá wa wọ́n bá ń fi róbó aláta tí wọ́n fi ń mú kọ yangan nínú ọyẹ́ ẹ̀yẹ sáà ti pé 857-232-0137 lórí fóònù yín pẹ̀lú fọkànbalẹ̀ lẹ́sìn máa gbọ́ DNC rédíò kétékété pẹ̀lú fọkànbalẹ̀ lẹ́ẹ̀mọ́ jẹ̀gbádùn gbogbo àwọn ètò wa tá a ti làálẹ̀ lọ́kan ọ̀jọ̀kan ní DNC rédíò. fún gbogbo ẹ̀yin tó bá wá sí pé lórí ẹ̀rọ kọ̀ǹpútà yín lẹ ti fẹ́ máa gbọ́ wa àmúṣẹ́yá ní DNC rédíò tẹ́ ẹ bá ti lọ sí wẹ́bsáìtì wa ní www.distinctradio.com àti Distinct Radio àti DNC Radio gẹ́gẹ́ bí èmi tí máa wí lórí ètò ẹ̀fúra ìkan náà ní méjèèjì
tẹ́ ẹ bá ti click lórí playlist ẹ kàn tó rọra minimize rẹ̀ lórí page ni. ẹ bá máa jẹ gbádùn àwọn orin tó gbámúṣé àtàwọn ètò alárinrin tí ń jáde ní DNC Radio. yọ̀rọ̀ àmọ́ lọ lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ kì í ṣiṣẹ́ lórí kọ̀ǹpútà yín yọ̀rọ̀ àmọ́ lọ lábẹ́lẹ̀ ẹ̀yin náà ó sì máa báṣẹ́ yín lọ lórí kọ̀ǹpútà. tá a bá wá ń sọ nípa ètò ẹ fura ẹ láǹfààní àti gbọ́ àwọn ẹ́písòòdù àwọn ètò tá a ti ṣe kọjá gbogbo àwọn ẹ́písòòdù tá a ti ṣe kọjá ẹ láǹfààní àti gbọ́ wọn lórí YouTube. àǹfààní wà láti máa gbọ́ gbogbo àwọn ètò ìfura tá a ti ṣe kọjá bẹ́ẹ̀ bá ti lọ sórí YouTube. ẹ láǹfààní àti gbọ́ àwọn ètò tá a ti ṣe kọjá nígbàkúgbà tó bá wù yín. anytime lẹ lè gbọ́ kò bá jẹ́ láàárọ̀ kó sì lọ́sàn-án àti lálẹ́. DNC Radio ńlọgá DNC Radio òní bàbá DNC Radio òní bàbá torí wípé ẹni abálábà òní bàbá. tá a bá wá ń sọ nípa àpolówó ọjà lórí ẹ̀rọ rédíò tí ń bẹ lórí ayélujára tí gbogbo èèyàn sì ń gbọ́ káàkiri àgbáyé, bàbá ń sọ nípa àpolówó ọjà. DNC Radio ńlọ̀nà tó lówó ọba mi lọ́wọ́ sí. ẹ wá polówó iléeṣẹ́ yín àkókò wo yín ní DNC Radio. ẹ wá polówó ọjà yín. ẹ wá polówó iléeṣẹ́ yín lórí ètò ẹ fura. ètò ẹ fura lọ́jọ́ Friday ọjọ́ Jímọ̀ láàrin agogo 9 sí 10 àbọ̀ lálẹ́ 9 p.m. to 10:30 p.m. lètò ẹ fura ń gorí afẹ́fẹ́ ní DNC Radio. bó sì jẹ́ lórí ètò tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ni ètò tuntun tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a pè láyọ̀ká àròtọ̀ tí ń wáyé lọ́sọ̀ọ̀sẹ̀ lọ́jọ́ àlàmísì ọjọ́ Thursday láago 9 alẹ́ sí 10 àbọ̀ aago 9 alẹ́ sí 10 àbọ̀ 9 p.m. to 10:30 p.m. lọ́jọ́jọ́ àlàmísì ọjọ́ Thursday ètò àyọká àròtọ̀ náà ń gorí afẹ́fẹ́ bọ́jẹ́ lórí ètò àyọká àròtọ̀ ìfẹ́ wa polówó ọjà yín ó sì jẹ́ lórí ètò ẹ̀fura náà ní àyè ń bẹ. àyè wà láti so nígbọ̀wọ́ ètò àyọká àròtọ̀. bẹ́ẹ̀ náà láyé sì ń bẹ láti darapọ̀ máwọn onígbọ̀wọ́ ètò ẹ̀fura. omilẹ́ngbẹ́ àwọn ọmọ adarí hunrun tí ń gbọ́ DNC Radio tí wọ́n ń jẹ̀gbádùn ètò ẹ̀fura káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé náà ni wọ́n sì gbọ́ nípa iléeṣẹ́ yín tí wọ́n sì gbọ́ nípa ọjà tẹ́ ń tà tí gbogbo èrò òkun èrò ọ̀sà tí wọ́n sì wá bá yín nájà tẹ́ sì jèrè rẹpẹtẹ. torí ìbá méjì kọ́ ẹnìkan kì í fòye sẹ́nu kó tutọ́ àìláyọ̀ àpòṣe èyí ní bolúwa ṣòwò ọmọ jèrè. ẹ̀tàn sólóòtú ètò ẹ̀fura ẹ̀tàn sólóòtú mi lóòtú ètò ẹ̀fura Alhaji Kesi Badru lórí fóònù wọn 952-212-6527. òun tó pè nọ́mbà olóòtú mi lẹ́ẹ̀kan sí i. ẹ̀ka fẹ́ ṣèpolówó ọjà fẹ́ polówó iléeṣẹ́ yín ìfẹ́ ká yọ ọmọ tẹ́ǹtà ìfẹ́ ká yọ ọmọ nípa iléeṣẹ́ yín tí wọ́n sì gbópọ̀ iléeṣẹ́ yín káàkiri gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé orí ayélujára orí íńtánẹ́ẹ̀tì ní DNC Radio wà. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n sì fi ń pẹ̀gbádùn DNC Radio. ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni wọ́n ti ń gbádùn ètò ẹ̀fura.
bẹ́ẹ̀ bá ti pe olóòtú ètò mi ní Alhaji Kéṣì Gbádùn ẹ pè wọ́n lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 952-212-6527 tàbí kẹ́ ẹ pè mí náà lórí fóònù mi ẹ lè pè mí náà lórí fóònù mi kẹ́ ẹ jájọ dúnàdúrà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi 281-235-4101 nọ́mbà tèmi nù 281-235-4101 gbogbo ìgbàkigbà tẹ́ ẹ bá fẹ́ pè gbogbo tẹ́ ẹ bá pè bá a bá tiẹ̀ pé ẹ láǹfààní àti fi fọ́ọ̀sì mi lẹ́ á sì dàpọ̀ yẹn padà á dàpọ̀ yẹn padà gbogbo ẹ̀yin promoter ní promoter tẹ́ ń gbó lórí wa ẹ̀ gbá wo òṣèré wa ẹ̀ wá polongo sóyìn ní DNC rédíò ẹ̀ wá polongo sóyìn ní DNC rédíò ẹ̀ sì rí wípé ẹnìkan kì í bómi sọ̀tá torí wípé omi lábùú omi náà lásìkò mu wàràwàrà lọ́mẹ́tàátà ọmọ ìró tó dé. Àtúnṣe ráńpẹ́ ó dé bá ètò ẹ fura àtúnṣe ráńpẹ́ dé bá ètò ẹ fura lọ́sẹ̀ tó kọjá àsọfún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ fura àsọfún yìí pé àsọfún yìí pa àti fabala kan àti fi pé ètò ẹ fura tà ní àti máa mú àkójọpọ̀ ìròyìn àti máa má àkójọpọ̀ ìròyìn wá lórí ètò ẹ fura àmọ́ Yorùbá bọ̀ wọ́n ní ọgbọ́n ọlọ́gbọ́n kì í jẹ́ ká pe àgbà ní wèrè ọgbọ́n ọlọ́gbọ́n ní ìyá àgbà wèrè ṣé àwa òkúkú ní nǹkan kan tá à ń dá ṣe lórí ètò ẹ fura láìsí ọgbọ́n Ọlọ́run àti ìmọ̀ràn ẹ̀yin olólùfẹ́ ètò ẹ fura nípasẹ̀ àìdá kankan sí lórí ètò ẹ fura sí nǹkan kan tá à ń dá sí lọ́kọ̀ọ́jọ́ ọgbọ́n Ọlọ́run àti pé ká tún wá mọ̀ràn ìmọ̀ràn ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ìwò olólùfẹ́ ètò ẹ fura wá mọ̀ràn lọ́dọ̀ yín nípasẹ̀ àwọn èèyàn tí wọ́n fóònù wa àwọn èèyàn tí wọ́n fóònù wa àtàwọn tí wọ́n tẹ̀ wá àwọn tí wọ́n sẹ́ndì text message sí wa gbogbo àwọn olólùfẹ́ tí wọ́n torí àwa lórí ètò ẹ fura ní DNC rédíò àwa máa kárí ohun gbogbo àwọn olólùfẹ́ wa gbogbo àwọn listener wa àwa máa kárí wọn àlọ́ǹgì ni máa kárí wọn àlọ́ǹgì ẹ̀yà pẹ̀lú opinion poll bí àṣà àwọn eléèbó nípasẹ̀ opinion poll àti yọ abala àkójọpọ̀ kúrò lórí ètò ẹ fura àti yọ abala àkójọpọ̀ àti yọpọ̀ àwọn èèyàn fóònù àwọn èèyàn tẹ́sì mẹ́sẹ́ẹ̀jì Amẹ́ríkà wọ́n tẹ́sì mẹ́sẹ́ẹ̀jì láwọn àdúgbò tí ó kún sórílẹ̀-èdè Amẹ́ríkà ní àwọn ń jàgbádùn ètò ẹ fura àwọn sì fẹ́ kí ètò ẹ fura wọn láwọn fẹ́ jẹ́ ètò ẹ fura sàn bí báwọn ti ń gbádùn ètò ẹ fura wọn pé bẹ́ẹ̀ làwọn ti fẹ́ ìfẹ́ Ọlọ́run ọba náà ti ní ìfẹ́ Ọlọ́run ọba ní gbogbo èyí tẹ́ nífẹ̀ẹ́ DNC rédíò gbogbo èyí tẹ́ nífẹ̀ẹ́ ètò ẹ fura ìfẹ́ Ọlọ́run ọba náà fẹ́ ní gẹ́gẹ́ bí àmọ̀ràn tẹ́ wá fún wa àti yọ abala àkójọpọ̀ rẹ̀ kó bí ètò ẹ fura àmọ́ ẹ̀mọ́ mi kàn wákàtí kan àbọ̀ sàngílétí iná láàsì náà fi ṣètò ẹ fura wákàtí kan àbọ̀ sàngílétí náà sì lètò ẹ fura ọgbọ̀n ìṣẹ́jú tá a fi kún ọgbọ̀n ìṣẹ́jú ọ̀hún òkú bẹ́ẹ̀ ìṣẹ́jú tá a fi kún ọgbọ̀n ìṣẹ́jú àtòrí pa àwájú àkójọpọ̀ òkú mẹ́ẹ̀ káwájú ọgbọ̀n ìṣẹ́jú àyọkú mẹ́ẹ̀ ọgbọ̀n ìṣẹ́jú sì wà mẹ́ẹ̀ wákàtí kan àbọ̀ sàngílétí láàmú fi gbádùn ara wa lórí ètò ẹ fura lọ́jọ́ ọjọ́ Jímọ̀ láàrin aago 9 sáago 10 ààbọ̀. tó bá wá rí bẹ́ẹ̀
tó ṣe wípé àwa ò ní nǹkan kan tá a gbójúlé gàgbà àti máa ń lórí ètò ẹ̀fúra. Àwa ò ní nǹkan kan tá a fẹ̀yìntì. A ní nǹkan kan tá a tọ́lá ń kọ̀rọ̀. Ọgbọ́n kankan ò sí níbì kankan, ìmọ̀ kankan ò sí níbì kankan. Tó kọjá àtọba àláwùrà bí, tó kọjá àtẹlẹ́dùmarè, tó kọjá àtọlọ́run ọba. Ló jẹ́ wá jẹ́ pé ọlọ́run ọba nìkan làwa fẹ̀yìntì. Òun nìkan lọba tí kì í já ní ìkulẹ̀. Òun nìkan lọba tí kì í dójú tì ni. Torí àgbójúlólùwà kò ní tòun òfo. Nígbà wá ṣe wípé ọlọ́run ọba nìkan làwa fẹ̀yìntì tá a gbójúlé. Gbogbo ẹni tí bá wá lébù wa, gbogbo ẹni tí bá lébù tí lébù èmi àtẹ̀yìn olólùfẹ́ ètò ẹ̀fúra ní DSC rédíò, gbogbo ẹni tí bá lébù gbogbo ẹ̀yin olólùfẹ́ DSC rédíò. Wọ́n mọ̀ ṣe ni o, wọn ò ní bá wa. Wọ́n mọ̀ lé wa ni wọn ò ní bá wa. Gbogbo èrò bí wọ́n lórí wa, lórí ọmọ, lórí iṣẹ́. Kò ní jọ lórí ìwà pẹ̀lú àṣẹ ọlọ́run ọba. Torí wípé báàjì Yorùbá bọ̀ wọ́n ní bájà bájì orí ara rẹ̀ ní jẹ̀lé. Òkìtì ọ̀gá bájì ní àti òkìtì ọ̀gá àjìn orí ara rẹ̀. Ìpè tí bá lébù wá, ìpè tí bá ń pèrè ìwà ń bì. Ọlọ́run tí ó rọ́bì, ọmọ bá wà rọ́bì wọn padà sórí ìwọ̀n. Ọwọ́ ayé ò fún wa, ọwọ́ ọ̀tá ò sì ní tẹ̀ wá pẹ̀lú àṣẹ ọlọ́run ọba. Bẹ́ẹ̀ tí nífẹ̀ẹ́ wa ní DSC rédíò, bẹ́ẹ̀ tí ń tẹ̀gbádùn ètò ẹ̀fúra, bẹ́ẹ̀ tí fìfẹ́ yín hàn sí wa ń gbogbo ìgbà. Ọlọ́run bá wà nífẹ̀ẹ́ yín, gbogbo ìdáwọ́lé yín àti fọkàntà yín, gbogbo rẹ̀ yóò sì yọrí sí rere pẹ̀lú àṣẹ ọlọ́run ọba. Ǹjẹ́ tó bá wá rí bẹ́ẹ̀, ọgbọ́n, ìmọ̀, àtòyé ẹ̀wá tó sọ̀kalẹ̀ kí òrógùn sára ní orí ìtàkùn. Ọgbọ́n àtòyé sọ̀kalẹ̀ wá. Oyè pẹ̀lú ọgbọ́n pẹ̀lú oyè. Ẹ̀mí oyè pẹ̀lú mọ̀. Kó sọ̀kalẹ̀ sórí mi, kó sọ̀kalẹ̀ sáyà mi, kó sọ̀kalẹ̀ síkùn mi, kó sọ̀kalẹ̀ sọ́kàn mi. Béèyàn ò bá lọ́gbọ́n lórí kò ló fún ni. Láìsòye nínú àlùwàyà. Láláìsímọ̀ ìjìnlẹ̀, ó dàbí àlejò tó dóríta mẹ́ta tí ò mọbi tó máa yà sí. Ọgbọ́n ìmọ̀ òye tí lọ síwájú fi máa dé. Elédùmarè dákun fi fún mi. Irú ọgbọ́n tó fòpin Sólómọ̀ nínú Bíbélì. Tóbi jẹ́ tẹ́kù bá sọ̀rọ̀, ó ń gbọ́. Tẹ́já bá fọhùn, ó ń gbọ́. Bẹ́yẹ bá ń ké, ó ń gbọ́. Bíjì bá ń jà, Sọ́ló ti mọ bó ṣe jẹ́. Bàbá mímọ́, gbàdúrà fún gbogbo wa, fún wa lọ́gbọ́n, ìmọ̀ àtòyé. Bàbá mímọ́, gbàdúrà fún gbogbo wa, fún wa
Yeros of Africa Media Productions, iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi. Gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi níbi gbogbo tá a wá sí ajé lọ. Ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Akínwọ̀nú Ọláyéròkun, the authentic African MC, ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n, àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ, àtẹ̀fẹ̀ tó sòdó, táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó hùn. Onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe, ẹ kàn sí Yeros of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101. Ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà, ní Canada, London, France, ní Europe, lórílẹ̀‐èdè Nàìjíríà, kódà bó ṣe Iraq àbí Afghanistan, àjọ ń lọ ni. Yeros of Africa Media Production, God first, the secret of success. Gbogbo gìtẹ́lẹ́gbèdè bá fọwọ́ bà tó dún ní dún. bèbí mi ṣọ́kọ̀lọ̀ ẹ̀ o kájọ máa rọ́ọ̀kì. Àgbà ló tọrọ lọ, ọba ló tẹyìn rí fan. Sẹtẹnísẹ jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North, Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà. Àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè. Tẹ́ bá wá fẹ́ ró dẹ́dẹ́, tẹ́ fẹ́ kàn dúdú lọ́jọ́ ayẹyẹ yín, ẹ má yà sọ́tún, ẹ sì má yà sósì. Sẹtẹnísẹ jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique, classic àti elegant design fún onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe. Bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde, ẹni ó bá wà mójú ògún ni ẹjọ́ pàbínrè. Sẹtẹnísẹ jewelries ní tó bá dibi yẹrí etí, ẹ̀gbọ́rùn àti tọwọ́, àwọn aṣọ lẹ́sì tó kún dẹ́dẹ́ ti gbẹ́wẹ̀ ní yọrìkété. 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn. Ẹ tún gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523. wẹ́bsáìtì wọn ni www.sẹtẹnisẹjewelry.com. Sẹtẹnisẹ jewelry, ọ̀gá nìkan láwùjọ òkúta. sàmájọ́ máa ń lọ bá ibà o ló bá ibà. lọ́gbàlọ́gbà yéyéyé o lọ́gbàlọ́gbà lọ́gbàlọ́gbà rárá o lọ́gbàlọ́gbà yéyéyé o lọ́gbàlọ́gbà. Ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀fúra. Orí ètò ẹ̀fúra náà la ṣì wà níbi NC rédíò. Níjẹ̀ẹ́dógún, àkọlé nǹka àmúwá lórí ètò ẹ̀fúra la pè ní àfojúsùn. Àfojúsùn làmúwá lórí ètò ẹ̀fúra níjẹ̀ẹ́dógún. A sì yànnàná rẹ̀, àpèyàmọ́ rẹ̀. Lọ́sẹ̀ tó kọjá, ẹ̀bùn eléèbó pè ní tálẹ́ǹtì la sọ̀rọ̀ lórí ètò ẹ̀fúra. Àpèyàmọ́ tiẹ̀ náà, a sì yànnàná rẹ̀, a sì pàbí ayàbùkún rẹ̀ ní ètò ẹ̀fúra. Gẹ́gẹ́ bí àṣẹ látọ̀dọ̀ Elédùmarè, àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú àti gòkè ọlá, pẹ̀lú àti ṣẹ́gi ọlá, pẹ̀lú àti gòkè ọlá, àti ṣẹ́gi ọlá, àbí àti níláárí ọmọ ẹ̀dá láyé, Elédùà ní ká máa mú wá títí tí ó fi lè parí sáà kìíní nínú ọdún ìyá 2015 tá a wà nù rẹ̀ yìí. Ìyún ìparí ìkọ́tà àkọ́kọ́ bí àṣà àwọn eléèbó, ìparí oṣù kẹrin ọdún. Gẹ́gẹ́ bí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò ẹ̀fúra níbi NC rédíò ti mọ̀, gbogbo àgbékalẹ̀ lórí ètò ẹ̀fúra ìmọ̀ Ọlọ́run ọba ni. Gbogbo àgbékalẹ̀ lórí ètò ẹ̀fúra ìmọ̀ Ọlọ́run ọba ni.
ètò ẹ fura ní DNC rédíò elédùn àti ní àmọ̀ràn mọ́nu oníkàmọ́ àtẹ̀mọ́ gbogbo ẹ̀yìn olólùfẹ́ ètò ẹ fura létí wípé ètò ẹ fura ní DNC rédíò àgbékalẹ̀ Ọlọ́run ọba ni gbogbo ọgbọ́n gbogbo òmò gbogbo òye gbogbo ọ̀rọ̀ gbogbo àwọn papọ̀ àgbékalẹ̀ elétò àti gbogbo àwọn papọ̀ gbogbo ọgbọ́n gbogbo òmò gbogbo òye gbogbo àwọn papọ̀ lórí ètò ẹ fura láti mú wá àgbékalẹ̀ Ọlọ́run ọba ni. Tá a mú wá lọ́sẹ̀ yìí la pe àkọlé rẹ̀ ní ìgbà àti àkókò. Àkókò tàbí ká pè ní ìgbà, bàbá pè nígbà, ìtumọ̀ kan náà ni. Bá a sì pè lákòókò, ìtumọ̀ kan náà ni. Bàbá pè ní ìgbà àti àkókò. Ta lè túmọ̀ lédè èbó, ta lè túmọ̀ rẹ̀ lédè èbó ká pè ní time. Ká pè ní time lédè èbó. Ìgbà àti àkókò là mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ fura. Péréte ìgbà àti àkókò tá a fọ́ọ̀mù ẹ̀dá láyé. Àwọn òwe mímọ́ méjèèjì ni wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ wípé ìwọ̀nba ọjọ́, ìwọ̀nba ọdún, ìwọ̀nba ìgbà la fọ́ọ̀mù adarí hùn láti lò lókè èèpẹ̀. Ọ̀rọ̀ Ọlọ́run ọba táwa gbójúlé tá a sì fẹ̀yìntì ó sọ di mímọ̀ wípé ẹgbẹ̀rún ọdún níwájú Ọlọ́run ọba bí ìsọ̀kan lórí. Ẹgbẹ̀rún ọdún lórílẹ̀ ayé, ẹgbẹ̀rún ọdún lórílẹ̀ èèpẹ̀ gẹ́gẹ́ bí ìsọ̀kan ṣoṣo ló sì rí níwájú Ọlọ́run ọba. Bàbá sọ pé gẹ́gẹ́ bí ìsọ̀kan ló dàbí ẹ̀ gẹ́gẹ́ bí alẹ́ kan ṣoṣo. Ìdí àpè lọ́jọ́ kan ṣoṣo. Bẹ́ẹ̀ lẹ́gbẹ̀rún ọdún bẹ́ẹ̀ ló sì rí níwájú Ọlọ́run ọba. Tó bá wá rí bẹ́ẹ̀, ìwọ̀nba àkókò tá a fún wọ láti lò láyé, ìwọ̀nba àkókò tá a fẹ́mi láti lò láyé, ìwọ̀nba àkókò tá a fún wa láti lò lókè èèpẹ̀. Báwo ni wọ́n ṣe ń lò ó? Báwo lèmi ṣe ń lò ó? Báwo o sì lèmi ṣe ń lò ó? Ṣé ìwọ ń fàkókò tiẹ̀ ṣòfò ni? Ṣé ìwọ ń lògbà àtàkókò tiẹ̀ lọ́nà táyé ó fi yé ọ́ nígbà ó sì fi dè ọ́ lọ́rùn ni? Àbí ìwọ ń lo àkókò tiẹ̀ lọ́nà tó fi fìkà àbámọ̀ fọnu? Ìgbìmọ̀ rẹ̀ mọ̀jà báwọn fìkà àbámọ̀ fọnu láyé wa o. Ọ̀dà ẹ̀já wa pìyàmọ́ ìgbà àti àkókò, ẹ̀já pìyàmọ́ rẹ̀ sọ́nà bíi méjì àti bíi mẹ́ta. Ìwọ olórí ìlú, ìwọ ọ̀gá ilé iṣẹ́, àkókò tiẹ̀ báwo ló ṣe ń lò ó?
ìgbà tiẹ̀ tá a fún ọ báwo ló ṣe rí lára àdúgbò tó ti sùn lórí ìgbà tiẹ̀ tá a fún ọ bó ló ṣe rí lórí ìlú tó ti sùn lórí bó nígbà rẹ bó ló ṣe rí lára àwọn tó ọjọ́ gàlé lórí lẹ́nu iṣẹ́ bó nígbà tiẹ̀ bó ló ṣe rí nínú ẹbí tó ti jọ lórí ẹbí. Àwọn aráàlú tí wọ́n ti jẹ pírẹsidẹ́ǹtì àwọn aráàlú tí wọ́n ti jẹ olórí ìlú àwọn wọ́n láṣọ ni àbí wọ́n mọ́ láṣọ wọ́n rí jẹ ni àbẹ́bí ń pa wọ́n sùn ọba kan jẹ ìbẹ́ sì dìbò ọba kan náà ló jẹ tó sáàtàn jọjà ọba kan náà ló sì tó jẹ tí ìlú tó ká mọ́ lórí olórí orílẹ̀-èdè báwo lákòókò tiẹ̀ ti rí lára àwọn ọmọ orílẹ̀-èdè rẹ àkókò tiẹ̀ ìgbà tiẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣòfò tógun ń jàrá àlé tógun sì ń jàrá oko rògbòdìyàn pa gbogbo ògbóró kankan àwọn ọ̀dọ́mọkùnrin ọ̀bàlágà torí ìlóhùn òróǹjẹ àjẹkánú ọlọ́mọge náà sì tún kún ọ̀múbẹ ọ̀wọ́n gógó oúnjẹ kò dé ó gba gbogbo òde ìṣẹ́ bọ́ lọ́wọ́ ọkọ àwọn táǹkà ń sùn wọ́n tó wó ṣọ́ọ̀bù ìyàwó lọ́mọ wọn kò ní sùkúù torí pé wọn nítorí àròwò iléèwé san tíjà ń daṣẹ́lẹ̀ látàrí àròwò ṣùgbà àkókò tiẹ̀ àwọn ọlọ́pàá àrònà wọ́n sọ̀rọ̀ ọmọdọmọ ráìsà nítorí àtijẹ àtimú ọ̀nà dà owó oṣù ọ̀bọ̀ sí lásìkò fẹ́yẹ owó oṣù ọ̀bọ̀ sí ọ̀nà dà kí wọ́n má gbowó dandan là lọ́wọ́ ní mọ́tò. Báwo ni ìgbà tí àkókò tiẹ̀ lásìkò tó ń sùn lórí ìlú lásìkò tí wọ́n jáde orílẹ̀-èdè lásìkò tí wọ́n jọ̀gá lé iṣẹ́ lásìkò tí wọ́n jọ lórí ẹbí nínú ẹbí bó làkókò ẹ sì rí lára àwọn tí wọ́n ń bẹ lábẹ́ nílé iṣẹ́ bó làkókò tiẹ̀ sì rí lára àwọn mọ̀lẹ́bí tọ́jú lórí ẹbí lé lórí bó làkókò tiẹ̀ sì rí lórí ìlú tọ́jọba lé lórí bó sì làkókò tiẹ̀ sì rí lórí orílẹ̀-èdè tó ti jẹ pírẹsidẹ́ǹtì. Bówó oṣù bá di ọ̀dẹ̀ 42 àwọn òṣìṣẹ́ ò ní rí gbà. Àfa ń sanra ìjọ́mù. Ìwọ àtàwọn ẹbí tiẹ̀ àtàwọn owó ìṣòwò. Ẹ̀yin tó jẹ àjẹyó àtàjẹrankùn. Èmi sì ń pọ̀pọ̀lọpọ̀ kú nígboro lásìkò tiẹ̀. Ìgbà tiẹ̀ kò dé àwọn aráàlú lọ́rùn. Àkókò tiẹ̀ kòkò ló lè mọ̀ wọ́n bí ojú ẹja. Ìgbà àti àkókò là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ Fura. Lógbálógbá yé o lógbálógbá lógbálógbá ẹ rọra o. Lógbálógbá yé 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 o lógbálógbá
yéyéyé o lùgbàlùgbà. Lùgbàlùgbà ẹ rọra o. Ẹ̀dá ti ló bá ó ti tẹ́ra rẹ̀ lọ́rùn. Ẹ̀dá ti ló bá ó ti ṣera rẹ̀ léṣe. Ẹ jẹ́ ká ló bá rere sílẹ̀ tó mọ́ wa. Ó lè jèrè o. Ẹ̀yìn wá ọ̀la. Ó lùgbàlùgbà. Lùgbàlùgbà. Lọ́wọ́ aláìní fẹ́ni tó ní o nípasẹ̀ ẹni tó ní láláìní má dìde. Torí ọ̀pọ̀ èèyàn láṣẹ dá ẹ lọ́lá o lórí tàríkà ìdájẹ́ bùkún ẹ. Mọ́bọ̀lá lọ́mọ aláìní lójú dákun má ṣe fìyà o lọ́mọ aláìní bàbá ó ló gbàdúgbà gbàdúgbà ó mama mama. Bí òréré o ayé òníran bí ọ̀pá ìbọn pèní ti rí ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo ìwà ojoojúmọ́ ó ló gbàlógbà yéyé o yéyé o gbàlógbà ẹ̀rọ o yéyé o gbàlógbà. And gentlemen, this is Enemy System, introduced by Dr. Orlando and the Sumimo Band. Loba loba yo yo, loba loba yo loba. Lùgbàlùgbà 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 ẹ rọra o. Olóògbé Orlando Ọ̀wọ̀ Ọlọ́run délẹ̀ fún bàbá wọn. Ọgbọ́n bẹ nínú orin, ìmọ̀ ń bẹ nínú orin. Bàbá ń gbọ́ orin, bàbá ń gbọ́ lù. Ẹ̀jẹ̀ á máa fetí sí ní tí lù wí. Ẹ̀sìn jẹ́ á máa fura sí ní torí ń sọ. Ìgbà ọ̀pọ̀lọ̀ bí òréré, ayé ọ̀pọ̀lọ̀ bí ọ̀pá àbọn. Bóni sì ti rí ọ̀la ìrí bẹ́ẹ̀. Èmi mú babaláwo tí fi dífá ojoojúmọ́. Ìgbà àti àkókò là ń yànnàná tá a sì ń pìyàmọ́ rẹ̀ lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ Fura. Ẹ jẹ́ ká tún gbọ́nà míì, ẹ̀já tún gbọ́nà míì wò, ẹ̀já tún gbọ́nà míì wò ìgbà àti àkókò. Ẹ̀já tún gbàgbọ́ míì ká tó fi wo ìgbà àti àkókò ẹ̀dá láyé. Níbẹ̀rẹ̀ ètò yìí mo ní mo béèrè mo ní àkókò tiẹ̀ báwo ló ṣe ń lò ó.
ṣé ìwọ ń làkókò tiẹ̀ lọ́nà tó fi ní parire ni tó fi ní parire láyé ni àbí ìwọ ń fàkókò tiẹ̀ ṣòfò? Gbogbo ẹ̀dá, gbogbo ẹni tí ó bá káràmáásìkí lákòókò wọn, tí ìgbà àti àkókò tí ò sì jámọ́ kankan, ìgbà àtàkókò tí ò jámọ́ kankan lójú wọn, irú wọn ní máa dàbí ejò tó kọjá lórí àpáta tí ò sì ní nípa kankan. Àkókò ṣe pàtàkì ní ìgbésí ayé ẹ̀dá. Gẹ́gẹ́ bí ọba Sólómọ́nì ó ti sọ nínú Bíbélì mímọ́, nínú òwe ó ní ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún. Ó ní ohun gbogbo ní ìgbà àti àkókò wà fún lábẹ́ ọ̀run. Ohun tó bá yẹ kẹ́dà ó ṣe lónìí, bó bá wá fàkókò nǹkan ọ̀hún ó fi dọ́là, ó lè má ṣeé ṣe mọ́ títí ayé. Ohun tó bá yẹ kẹ́dà ó ṣe lónìí, kẹ́dà wá má kókó nǹkan ọ̀hún tó ní ẹ̀jẹ̀ ń pòspóònù rẹ̀, ẹ̀jẹ̀ pòspóònù nǹkan ọ̀hún dọ́là, bá dọ́là wọn ṣe é. Ǹjẹ́ wọ́n mọlẹ̀ tí ó mọ́ la? Irú nǹkan bẹ́ẹ̀ ó sì lè má ṣeé ṣe mọ́ títí ayé. Ìlú jẹ́ Yorùbá wípé ìgbà ara là á búra, ẹnìkan ìlú Ṣàngó nígbà ẹ̀rùn. Wákàtí mẹ́rìnlélógún níbẹ̀ nínú ọjọ́ kan ṣoṣo. Wákàtí mẹ́rìnlélógún 24 hours níbẹ̀ nínú ọjọ́ kan ṣoṣo. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ nínú ètò ìlera wọ́n á wò sùnsùnsùn, wọ́n sọ wípé ó yẹ kéèyàn ó fi wákàtí mẹ́jọ kó fi sùn. Kéèyàn ó fi wákàtí mẹ́jọ kó fi irú ẹ̀ níbẹ̀, irú òun tí èèyàn bá sùn lójúmọ́, lẹ́yìn ọba sùn lójúmọ́, ọwọ́ kéré tán ọlọ́yẹ kéèyàn ó fi wákàtí mẹ́jọ kéèyàn ó fi sùn. Inú wákàtí mẹ́rìnlélógún irú ẹni bẹ́ẹ̀ ọba lè jí dìde pẹ̀lú ìlera pípé. Wípé ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ àwọn onímọ̀ sáyẹ́ǹsì nínú ètò ìlera wọ́n ṣèwádìí, wọ́n á rí dájú wípé béèyàn bá fi wákàtí mẹ́jọ tó bá fi sùn nínú ọjọ́ kan ṣoṣo, irú ẹni bẹ́ẹ̀ bá jí yóò jí pẹ̀lú ìlera pípé. Irú ẹni bẹ́ẹ̀ ó jí dìde, irú ẹni bẹ́ẹ̀ ó jí dìde yóò jí pẹ̀lú ìlera pípé ni. Àwọn àjọ àbí ẹ jẹ́ ká kàn sọ wípé àwọn onímọ̀ ìjìnlẹ̀ tàbí àwọn ìgbìmọ̀ tí wọ́n mójútó ọ̀rọ̀ iṣẹ́ ṣíṣe lágbàáyé, àwọn náà tún wá ní wọ́n ló kéré tán ó yẹ kéèyàn ó fi wákàtí mẹ́jọ ó fi ṣiṣẹ́ lójúmọ́. Bẹ́ẹ̀ bá sì wò gbogbo òlú tí ń bẹ lábẹ́, lọ́pọ̀lọpọ̀ gbogbo òlú tí ń bẹ lábẹ́ ọ̀run, bó ṣe lórílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ torílẹ̀-èdè Nàìjíríà, àmọ́ ti UK, àsìmọ́tà Amẹ́ríkà. Béèyàn bá ṣiṣẹ́ ìjọba, tó bá ṣe wípé iṣẹ́ ìjọba ni èèyàn ṣe, èèyàn lọ gbéṣẹ́ fọ́jọ́ 5 láàrin ọ̀sẹ̀, yóò sì ṣiṣẹ́ wákàtí mẹ́jọ nínú ọjọ́ kan ṣoṣo. Òṣìṣẹ́ ìjọba wọṣẹ́ láago 8, wọ́n sì kúlọ́ọ̀sì láago 4, pàápàá orílẹ̀-èdè Nàìjíríà. Lọ́pọ̀ òṣìṣẹ́ ìjọba aago 8 wọ́n wọṣẹ́, ìbòmíì wà tí wọ́n ti ń wọṣẹ́ láago 7.
ìyẹn bá ti wọ̀ṣẹ́ láago méje ó kìlóòsì láago mẹ́ta, ìyẹn bá ti wọ̀ṣẹ́ láago mẹ́jọ ó kìlóòsì láago mẹ́rin. bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ní lórílẹ̀-èdè Amẹ́ríkà tá a wà yìí náà. wákàtí mẹ́jọ ìjọba fọwọ́ sí wípé ẹni tí ó bá ṣiṣẹ́ ilé iṣẹ́ téèyàn bá tẹ̀sí bí ọmọ ṣiṣẹ́ pàápàá wájà sọ pé àwọn òṣìṣẹ́ ìjọba fọwọ́ sí wípé kéèyàn ó fi wákàtí mẹ́jọ kéèyàn ó fi ṣiṣẹ́ lójúmọ́, kéèyàn ó sì ṣiṣẹ́ ọjọ́ 5 yóò wá jẹ́ 40 wákàtí lọ́sẹ̀. lẹ́yìn 40 wákàtí téèyàn bá ṣe lọ́sẹ̀ tí a bá ti ṣe iṣẹ́ 40 wákàtí rẹ̀ tán láàrin ọ̀sẹ̀ kan, láàrin ọjọ́ 5, gbogbo wákàtí tí wẹ̀ níbẹ̀ bá tún wá sí lẹ́yìn 40 wákàtí ọ̀hún ìwọ̀n wà já sọ́fà táìmù. ṣùgbọ́n wákàtí mẹ́jọ gangan ìjọba sọ pé kéèyàn ó sì ṣe wákàtí mẹ́jọ lójúmọ́ ọjọ́ 5. èyí ṣèbí tá a lò kan nù. ṣùgbọ́n ẹ ti mọ̀ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ètò ìfura wípé a pàbí a sì yàgbèdo tá a bá mú wá ká má bàa ṣìra wa gbọ́ ó sì lè bá yé wa dáadáa. béèyàn bá wá sùn wákàtí mẹ́jọ lójúmọ́ téèyàn sì fi wákàtí mẹ́jọ tó fi ṣiṣẹ́ ó kù wákàtí mélòó lẹ̀? ó kù wákàtí mẹ́jọ. torí wípé wákàtí 24 ìní ń bẹ nínú ọjọ́ kan ṣoṣo. wákàtí mẹ́jọ tó wá kù lẹ̀ wọ́n ní kéèyàn ó lo wákàtí mẹ́jọ ọ̀hún kéèyàn ó lò fún òkú tó bá wù kálukú ọkọ̀ wá lo wákàtí mẹ́jọ ọ̀hún kó lò fún. ìbéèrè tèmi wá ní wípé wákàtí mẹ́jọ tó kù lẹ̀ ó ní kó ṣe ń lò. ṣé ìwọ tún mú wákàtí 4 àbí 5 nínú mẹ́jọ tó kù òtún ọjà mẹ́ẹ̀tọ́ yẹ kó o fi sùn. kò wá fi wákàtí 12 ló fi sùn nínú wákàtí 24 tí ń bẹ nínú ọjọ́ kan ṣoṣo. òun díẹ̀ ògbé díẹ̀ ìṣẹ́ púpọ̀ oorun díẹ̀ ìjà sọ̀rọ̀ díẹ̀ sí ẹ̀jẹ̀ ìtògbé díẹ̀ sí ìṣẹ́ lọ́wọ́ á di púpọ̀ tí bíbélì ti wínú ní Sólómọ́nì ti ó ti wínú nínú ìwé òpè ó ní oorun díẹ̀ sí ògbé díẹ̀ sí ìṣẹ́ púpọ̀. ìyọ̀n pé ìṣẹ́ ìyọ̀n bọ́fátì ọwọ́ àpọ̀lọ́ rẹ yọ pọ̀lọ́ rẹpẹtẹ. àwọn táwọn ò wá ṣàṣùpìyè àwọn lárí tí wọ́n ń lókìkí tí wọ́n sì ń làmìlaka láyé lórí iṣẹ́ tí wọ́n yàn láàyò. àwọn kì í ṣàṣùpìyè torí wípé àkókò tí wọ́n rò wípé ilẹ̀ ti ṣú àkókò oòrùn ti yá àwọn wá rírú àkókò ọ̀hún gẹ́gẹ́ bí àkókò tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa wọ́n wá rí gẹ́gẹ́ bí àǹfààní àti lè ronú jinlẹ̀ wọ́n rí gẹ́gẹ́ bí àǹfààní àti lè ronú jinlẹ̀ sí pé àǹfààní àti lè ronú jinlẹ̀ ọ̀nà wo lè gbà wọ́n wáyé. àkókò tí wọ́n rí gẹ́gẹ́ bíi pé ilẹ̀ ti ṣú àsìkò oorun mi ti yá. irú àkókò bẹ́ẹ̀ àwọn rí gẹ́gẹ́ bí àkókò tọ́wọ́ ti pa tẹ́sẹ̀ ti pa táǹfààní àti lè ronú jinlẹ̀ táǹfààní rẹ̀ ti wá yọ. ohun tí wọ́n bá wá fínú tí wọ́n rò
tí wọ́n wá fi ìrònú tí wọ́n ronú lé lórí tí wọ́n ṣe rìsáàjì lé lórí. Tí wọ́n bá wá fi rìsáàjì ọ̀hún tí wọ́n fi gbèsè tẹkinọ́lọ́jì tí wọ́n bá wá dìskọ́fà ó ní wọ́n wàá fowó tiẹ̀ rà nígbà ọba jí ní òun rẹ̀ òun lọ́wọ́ àfowó tiẹ̀ rà. A sọ̀rọ̀ kọ̀ǹpútà tá à ń sọ̀rọ̀ fóònù tá à ń sọ̀rọ̀ oríṣiríṣi tẹkinọ́lọ́jì. Ìrònú àwọn kan ni ìrònú àwọn tí wọ́n ṣàṣùpìyè, ìrònú àwọn kan tí wọ́n lo àkókò tiwọn gẹ́gẹ́ bó ti tọ́ àti bó ti yẹ. Àbáyọrí, èsì, àkókò, èsì báwọn kan ti lo àkókò tiwọn lọ́nà tó ṣe pàtàkì. Èsì rẹ̀ là ń rí káàkiri, èsì rẹ̀ ní fóònù tá à ń lò, èsì rẹ̀ ní kọ̀ǹpútà tá à ń wò, ní kọ̀ǹpútà tá à ń lò, kọ̀ǹpútà tí wọ́n jókòó tí lọ́fíìsì rẹ̀. Àkókò àwọn kan ló mú jáde. Tẹlifíṣàn tí wọ́n wò nínú sìtìrúùmù rẹ̀. Àkókò àwọn kan bí wọ́n ti lo àkókò wọn ló jẹ́ wọ́n dìskọ́fà rẹ̀. Rédíò tí wọ́n ń gbọ́, mọ́tò tó ń gùn káàkiri. Àwọn kan ni wọ́n lo àkókò tiwọn láti fi lè ronú láti lè dìskọ́fà rẹ̀. Ìgbà àti àkókò ó sì jọ lọ kókó wá, ìgbà tí àkókò kó wá nílò. Ìgbà tí wọ́n bá wá fẹ̀yìntì tí wọ́n ń jèrè àìsùn àìwo wọn, ìgbà náà kálukú wá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àjàlàmbá. Ìgbà wọn bá láwọn fẹ̀yìntì táwọn ń jèrè àìsùn tiwọn, wọ́n ń jèrè àìwo wọn. Ẹni ọba fàárọ̀ jápàlà ọjọ́ alẹ́ ni wọ́n fi jàlàmbá. Báwo mo ṣe ń lo àkókò rẹ? Báwo ni mo ṣe ń lo àkókò mi? Ìgbà àti àkókò là ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ̀fúra. Àwọn èèyàn kan tún wá wà, ìran làwọn fi gbogbo àsìkò tí wọ́n wò, ìran wọn fi gbogbo àsìkò wọn ìran wọn fi wò. Yorùbá sì ní ẹni tí wọ́n ń wò kò ní wòran, ẹni tí wọ́n wò ní wòran, ẹni àwọn Yorùbá ní èwòran. Ìdí tẹlifíṣàn tẹlómi bá jókòó sí látàárọ̀ tó ti jí kílẹ̀ tí mọ́ kò ní dìde ilẹ̀ ó fi sú. Ìgbà àti àkókò ó ṣe pàtàkì nígbèésí ayé ẹ̀dá. Ẹgbẹ́ ìdókè lọ́nà kò tún padà bọ̀. Bàbá mi bẹ lọ́wọ́ táwọn gbé yá láwù ká má gbàgbé yá ṣẹ̀sílẹ̀ ṣeun tó fẹ́ ṣe lásìkò ni ó. Àsìkò ni ó, ayẹlẹ àsìkò ni. Àsìkò ni ó, ayẹlẹ àsìkò ni. Àsìkò ni gbogbo nǹkan bí ọwọ́ agogo lóyìn o tó bá yà sọ́dọ̀ rẹ̀ kó sáré gbàmú kó yá mú lòdìá. Kò dúró dé ẹnì kankan yé àsìkò tiwa ò ní kò wá o. Ẹ̀bẹ̀ là ń bà láwùrà o, ẹ̀bẹ̀ là ń bẹ̀ wá ìlú o. Torí pé ní tó lànà o ṣe bó ń bẹ̀ ní kòtò, ẹni tó lé ní kó tọ́jú ẹni là ń wí. Ẹni tí ó lọ́la ẹni tí ó ní tomorrow, bàbá lókè ló lè mọ̀ yẹn, mẹ́sì Ọlọ́run ló máa mọ̀. Bùkátà mo mọ̀ tún fẹ́ dàdúrà mọ́, ewé bàbá ẹ̀fẹ́ wọ àdúrà mi. Bùkátà mo mọ̀ tún fẹ́ dàdúrà mọ́.
àràǹbádà owó ni òjẹ́ o. àràǹbádà owó ni àràǹbádà owó ni òjẹ́. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ ìgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run bá ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nítọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture ìlú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Yerox of Africa Media Productions iléeṣẹ́ alukoro tí ń gbé àṣà àti ṣe Yorùbá ga lẹ́yìn odi gbogbo ẹ̀yin ọmọ Odùduwà nílé àti lẹ́yìn odi nínú gbogbo tá a wá sí ajé lọ ẹ má wulẹ̀ mẹ́kàn mọ́ lórí adarí ètò MC tó múnádóko tí mùsèmùsè rẹ̀ sì dá músẹ́músẹ́ láti bá yín darí ètò lórí ayẹyẹ tẹ́ fẹ́ ṣe Akínwọnú Ọláyéròkun the authentic African MC ni ó bá yín darí ètò ayẹyẹ yín pẹ̀lú ìjìnlẹ̀-èdè Yorùbá tó gbọngbọ́n àkànlò ẹwà èdè tó fọgbọ́n yọ àtẹ̀fẹ̀ tó sòdó táwọn àlejò yóò sì rẹ́rìn kọ́lálá tí wọ́n sì fìlà tó onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe ẹ kàn sí Yerox of Africa Media Production lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 281-235-4101 ibikíbi tẹ́ ti fẹ́ ṣayẹyẹ l'Amẹ́ríkà ní Canada London France ní Yúróòpù lórílẹ̀‐èdè Nàìjíríà kódà bó ṣe Iraq àbí Afghanistan àjọ ń lọ ní Yerox of Africa Media Production God first the secret of success gbogbo gitẹ́lẹ́gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà tó dún ní dún. ẹ káàbọ̀ padà sórí ètò ẹ̀fúra ní DNC rédíò ìlú Dallas ìlú iléeṣẹ́ DNC rédíò wà l'Amẹ́ríkà àmọ́ orí ayélujára ẹni DNC rédíò ti ń transmitter DNC rédíò orí ayélujára ló wà tó jẹ́ láǹfààní àti máa gbọ́ wá káàkiri gbogbo orílẹ̀-èdè tẹ̀ tí ń gbọ́ wá nù. àǹfààní ńlá ìní ń bẹ níbi kéèyàn ó polówó ọjà lọ́dọ̀ wa ní DNC rédíò àǹfààní ńlá ní kéèyàn ó polówó iléeṣẹ́ rẹ̀ lórí DNC rédíò torí wípé gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ni wọ́n ti gbọ́ pa iléeṣẹ́ yín tí wọ́n sì gbọ́ nípa òkòwò yín tí wọ́n sì ti wá bá yín nájà orílẹ̀-èdè yòówù tí ọba jẹ́ bẹ́ẹ̀ nílé iṣẹ́ sí bó sì Saudi Arabia bó sì Australia bó sì Canada bó sì London bó sì orílẹ̀-èdè Nàìjíríà bó jẹ́ France ibi yòówù tí ọba jẹ́ kò síbi tí wọ́n ti máa gbọ́ wá lórí tí wọ́n ti máa gbọ́ DNC rédíò ibi yòówù kẹ́ẹ̀ orílẹ̀-èdè yòówù tẹ́ ẹ bá ti lọ rèé ṣàtìpó orílẹ̀-èdè yòówù tẹ́ ẹ bá wà ẹ wá polówó iléeṣẹ́ yín ní DNC rédíò tẹ́ ẹ bá ti pè nọ́mbà olóòtú mi àti pè nọ́mbà tèmi náà àbáyé dúnàdúrà ìlú ìwé wà orílẹ̀-èdè tẹ́ ẹ bá rí kẹ́ ẹ wà á sì yín wò fún yín wọ́n sì máa gbọ́ ọkọ̀ iléeṣẹ́ yín káàkiri gbogbo ayé ó sì mọ̀ ń tẹ́ǹtà ó sì wá báyìí nájà
èrè gọbọi èrè púpọ̀ lẹ́sìn jẹ́ǹdì rẹ̀. nta àmúwá lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra ilẹ̀ nàpàkọ́lé rẹ̀ ní ìgbà àti àkókò. gẹ́gẹ́ bá a ti ń bàbọ̀ ká tó kàn sáwọn onígbọ̀wọ́ ètò ẹ̀fúra ká tó lọ sẹ́ka àpolówó ọjà. mo ní ìran wíwò làwọn ẹlòmíì fi gbogbo àsìkò tiwọn wò. Yorùbá sì bọ̀ wọ́n ní ẹni tí wọ́n ó wò irú ẹni bẹ́ẹ̀ ò ní wòran ẹni àwọn Yorùbá lẹ́ni àwọn ò ní ẹni àwọn èèwòran. ìdí tẹlifíṣàn tẹlòmíì bá ti jókòó sí látàárọ̀ tilẹ̀ ti mọ́. ká dìde bẹ̀ tilẹ̀ ó fi sú. èyí ò tiẹ̀ kọ́ bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà bí a ti wá. fídíò club lẹ́lòmíì ò ti lọ rè yá fíìmù yóò ti lọ rè yá fíìmù jọ rẹpẹtẹ. pàápàá láàrin àwọn olóbìnrin àtàwọn ọ̀dọ́ làǹgbà. bí fídíò CD kan bá ti ń tán wọ́n máa fi mí sí. ara ò sì fọ́ kò ronú ìdílé wípé àìsàn àìwo ní lòkésàn nínú òjò nínú òtútù nínú òrùn gangan nínú ẹ̀rùn àìsàn àwo àwọn átíìsì àìsàn àwo tí wọn àìsàn tí wọn àìwo tí wọn àìjókòó tẹtẹrẹ tí wọn ni wọn lọ rí fowó tiẹ̀ rà. àwọn ọ̀gá jókòó tẹtẹrẹ bíi tiẹ̀ kí wọ́n fi gbogbo àkókò tí wọ́n sùn. bó ni wọ́n sì rí fíìmù jókòó tí látàárọ̀ láti balẹ̀ tì mọ́. bó ló sì rí fíìmù wọn wò. àbí ìwọ ará Amẹ́ríkà ará London olùgbé Canada àtàwọn ìlú ńlá àtàwọn ìlú ńlá tá à ń gbé. kọ̀ǹpútà ó ti jàrá bẹ́ẹ̀ lómìn. láì kí ṣe wípé kọ̀ǹpútà ọ̀hún èkúkú ṣe wípé ó fi ń ṣiṣẹ́ kì í ṣe pé kọ̀ǹpútà ọ̀hún péré iṣẹ́ rẹ̀ ni. kì í ṣe pé fi kọ̀ǹpútà ṣiṣẹ́ ajé kankan. ìwọ ṣiṣẹ́ wákàtí 8 oṣù oorun wákàtí 6 ọ̀wá àfi wákàtí 10 yòókù ló fi jókòó sórí Facebook. bó ti ń WhatsApp lò túwìtì lórí Twitter. wọ́n pawó fáwọn tó dá Facebook lẹ̀. wọ́n fàkókò tiẹ̀ òfin bẹnẹfíìtì àwọn tó ní Twitter. àwọn oní WhatsApp wọ́n sì ń jèrè lára rẹ̀ ìwọ ò sì fura. ọ̀rẹ́ rẹ̀ tẹ́ẹ̀jọ parí iṣẹ́ wákàtí 8 òun tún ti lọ rèé sí wákàtí 4 ń bò mí. ẹ̀wá àjọsàn bíìlì tán ṣé ń jí sí ọ̀sẹ́kùúlẹ̀ lọ́wọ́ tiẹ̀. tí ò ti wá di dandan kí wọ́n lọ rè yáwó lọ́wọ́ rẹ̀ kó sùn tó parí. òní ò yọ lówó tó fi repo nù mọ́tò rẹ̀. bó bá sì tún ti ń tẹ́wọ́ gbowó oṣù àbọ̀ tẹ́wọ́ gbowó lọ́sọ̀ọ̀sẹ̀ àbọ̀ tẹ́wọ́ gbowó lọ́sẹ̀ ọ̀sẹ̀ méjì. gbèsè lọ́kọ̀ọ̀kọ̀ tán gbèsè owó tọ̀ lọ rè yá lọ́wọ́ tiẹ̀ lọ́kọ̀ọ̀kọ̀ san nínú owó ọ̀hún. ọ̀nà wàá gbà tó fẹ́ fi báláǹsì. torí ìbá méjì sì kọ́ òfura lórí bó tí ń lo àkókò tiẹ̀. pàǹsá ò sì fura pàǹsá jáná. àjà ò fura àjà jìn. onílé tí ò bá fura òye kò lẹ́rù bọ̀nù. ìgbà àti àkókò là ń gbé yẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ẹ̀fúra.
àti sí ojú òpó lẹ̀. Àǹfààní ti wà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Ẹ̀fúra tẹ́ ń gbọ́ wa láti pè wọlé kẹ́ ẹ bá wa dá sétò Ẹ̀fúra. Nọ́mbà tẹ́ fi pè wọlé ó ní 817-717-5685 lẹ́ẹ̀fi pè wọlé tẹ́ẹ̀fi láǹfààní àti bá wa dá sétò Ẹ̀fúra. 817-717-5685 ní nọ́mbà tẹ́ẹ̀fi pè wọlé. Ìgbà àti àkókò là gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò Ẹ̀fúra. Bó o bá ṣe lo àkókò rẹ bẹ́ẹ̀ náà ló ṣe jèrè rẹ̀. Bí mo bá ṣe lo àkókò mi bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe jèrè rẹ̀. Tó o bá fàkókò rẹ ṣòfò ó sì ń bọ̀ wá yọ̀ọ́lẹ̀ lẹ́yìn ọ̀la, ó ń bọ̀ wá yọ̀ọ́lẹ̀ láìpẹ́ láì jìnnà. Bùkátà rẹ̀ ń bọ̀ wá fẹ̀jú, agbára rẹ̀ sì ń bọ̀ wá yẹ̀. Mo lè gòkè, mo lè sọ̀, mo lè tàpá, mo lè fọ́n. Gbogbo rẹ̀ náà ni ìgbà tí àkókò ń bẹ fún lábẹ́ ọ̀run. Bí kálukú bá ṣe lo àkókò rẹ̀ ni ó sì jèrè rẹ̀ tó. Béèyàn bá fàkókò ara rẹ̀ ṣòfò bẹ́ẹ̀ náà ni ó ṣe dòrú onítọ̀ntó. Béèyàn bá ṣe mú àkókò tiẹ̀ tó lò bó sì yẹ kó lo àkókò rẹ̀ bẹ́ẹ̀ náà ni irú ẹni bẹ́ẹ̀ náà ni ó ṣe jèrè tó. Torí wípé orúnkún bá wúkọ́ kí ló rí gbámú. Orúnkún bá wúkọ́ táǹfààní àti tágbára àti lè ṣiṣẹ́ kárakára ò sí mọ́. Kí ló wà rí gbámú. Ẹ má jẹ́ àṣìra wa gbọ́ lórí ètò Ẹ̀fúra. Lóòótọ́ kìràkìtà ò dọ́là bí Yorùbá ti wí, ní kìràkìtà ò dọ́là ká ṣiṣẹ́ bí ẹ̀rú ọ̀dà kankan lọ́ọ̀ní gbẹ̀dàga. A sì sọ wípé ká má lórí Facebook o. Ẹ má jẹ́ àṣìra wa gbọ́ lórí ètò Ẹ̀fúra. Àní a mọ̀ lórí Facebook, àwa náà mọ̀ lórí Facebook, àwa náà ní Facebook, táwa náà aláwọ̀ ọ̀rẹ́ rẹpẹtẹ lórí Facebook. Àǹfààní tí ń bẹ níbi Facebook kìí ṣe kéré ní. Àǹfààní tí ń bẹ lórí Twitter kò ṣeé fọwọ́ kó dànù. Àǹfààní tí sì ń bẹ lórí WhatsApp kìí ṣe téèyàn lè fọwọ́ ró dànù sẹ́gbẹ̀ẹ́ kan. Àmọ́ ìtawà ń sọ ni wípé ká ronú jinlẹ̀ bá a ṣe ń lo àkókò wa. Ìta ń sọ ni wípé ká ronú jinlẹ̀ ká sì fura lórí ìdí ń wéṣì táìmù wa, lórí ìdí ń fàkókò wa ṣòfò. Gbogbo nǹkan ní ìgbà àti àkókò ń bẹ fún. Àsìkò tó yẹ kéèyàn ó fi sùn, kó lè dìde ńlẹ̀, kó lè lókun, kó sì lálàáfíà àti lè ṣiṣẹ́. Irú ẹni bẹ́ẹ̀ kó má fi rú àkókò ọ̀hún, kó má fi jókòó sórí kọ̀ǹpútà, kó má fi jókòó sórí Facebook. Ìtawà ń wí nù. A sọ wípé Facebook ò dáa, a sọ wípé Twitter ò dáa, a sọ wípé WhatsApp ò dáa. Àǹfààní tí ń bẹ níbi àwọn nǹkan wọ̀nyí kì í ṣe kékeré.
torí wípé ayé ti lù jára wọn a sì láǹfààní láti gbú àwọn tí ń bẹ lókèèrè wọn láǹfààní àti gbúrò àwọn aráalé àwọn náà láǹfààní àti mọ táwọn ará òkèèrè ṣe nípasẹ̀ Facebook àláǹfààní àti bára wa sọ̀rọ̀ lórí WhatsApp àwa náà ń lo Skype à ń sọ̀rọ̀ lórí rẹ̀ a sì rí fídíò à ń gbọ́ àwọn èèyàn wa a sì ń wọra wa lórí Skype ṣùgbọ́n ìta ń sọ ni wípé ẹ má jẹ́ àwọn nǹkan wọ̀nyí ẹ má jẹ́ wọ́n yàrá bá wa ju bó ṣe yẹ lọ ẹ má jẹ́ wọ́n fàkókò wa ṣòfò ju bó ṣe wọ́n má fàkókò wa ṣòfò torí wípé kẹ́rẹ́ bílẹ̀ tí ń ṣú tílẹ̀ sì ń mọ́ bẹ́ẹ̀ ọjọ́ ń gorí ọjọ́ ìgbà sì ń gorí ìgbà díẹ̀ lèèyàn dàgbà Yorùbá ní àgbàlagbà wọn ní kì í yọ̀wọ́ kó tó kànyàn díẹ̀ làgbà kànyàn ọmọ tá a bí lónìí nígbà tá a bá ìyájú pẹ́ tá a bá ìdíjú tá a yà pẹ́ ọmọ òkú ti dàgbà òun náà tó ti dẹ̀ dín bímọ ṣe rí wípé ìgbà tí àkókò ìtọ́jú ẹ̀dá ojú tó ni ọmọ tá a gbé lọ́wọ́ lọ́jọ́ òní yóò wá di bàbá lẹ́yìn ọ̀la bàbá tó wá gbọ́mọ lọ́wọ́ lọ́jọ́ òní ìwé ẹni bí ó wá dàgbàlagbà lẹ́yìn ọ̀la béèyàn bá sì ti dàgbàlagbà ipò kéèyàn darúgbó lókù kéèyàn lọ́hùn. ẹni ò bá wá fèrè dúdú tó fàkókò ara rẹ̀ ṣòfò nípò nírun dúdú ìgbà àrùn fòfin bá wá yọ lórí irú ẹni bẹ́ẹ̀ tàgbàlagbà kan rú ẹni bẹ́ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ sì dàgbàlagbà kí ni ó wà rí tọ́ka sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá a sì fura sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa dárí wọn tí ò fura sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan táwọn máa ná bí ádámọ̀ tá a fura sí ẹni ń fa àkókò bá ṣòfò. Àkókò àti ìgbà ẹ̀dá ó ṣe pàtàkì ó ṣe kókó ó sì yẹ kéèyàn mọ̀ bẹ́ẹ̀ yóò sì lo ìgbà àti àkókò rẹ̀ kò yẹ kéèyàn fa àkókò rẹ̀ ṣòfò torí wípé àkókò tá a bá ti fi ṣòfò èèyàn ò lè irú àkókò bẹ́ẹ̀ gbà mọ́ padà. Àkókò kò dúró dẹnìkan. Ìwà akẹ́kọ̀ọ́ níléèwé báwo ló ṣe ń lo àkókò ẹ̀kọ́ báwo ló ṣe ń lo àkókò ẹ̀kọ́ tiẹ̀. Òkúkú mọ̀ wípé àwọn òbí rẹ̀ ojú wọn ò tóbi ọ wà léèwé gíga o tiẹ̀ ti dàgbà o ti tójú bọ́ o ti dàwó mọ́jú kò sẹ́ni tí ó yẹgbà tí ó nà mọ́ ọ̀kàwé rẹ̀ kò sẹ́ni tí ó yọgbà sí ọ tí ó nà ọ́ òrò ti tójú bọ́ o ti lè tẹ́ẹ̀kì decision pẹ̀lú o ti lè tẹ́ẹ̀kì decision fúnra rẹ̀ o ti mọwọ́ ọ̀tún yàtọ̀ sósì. Àmọ́ ìwọ ti wá sọ̀rọ̀ ara rẹ̀ di ìjọ àjò láàárẹ̀ kan náà. Àkókò ìdánwò nìkan ìwọ ráyè àti kàwé. Ṣé o rò wípé bí wọ́n ti ṣe nù tí wọ́n fi kàwé di dókítà
tí wọ́n kàwé di lọ́ọ̀yà tí wọ́n sì kàwé dàdájọ́ tí wọ́n fi ìdẹ ẹnjìníà. Àtòkèèrè èlò lójú títì tí mẹ́kún sùn bí Yorùbá ti wí wọn látòkèèrè èlò lójú títì ó ti mẹ́kún sùn. Pàtí ojoojúmọ́ ṣó ọ̀sọ̀ọ̀sẹ̀ ibẹ̀ ni wọ́n ó ti bá wọ. Abẹ́ igi ló ń jókòó sí nígbà gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ bá wà nù kíláàsì tí wọ́n kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ lẹ́kítọ́rà tí lẹ́kítọ́rà ń bẹ nù kíláàsì tí ń kọ́ gbogbo àwọn akẹgbẹ́ rẹ̀ wọ́n jókòó sábẹ́ igi. Ẹgbẹ́ òkùnkùn ìlàkẹ́kọ̀ọ́ mi ò máa fi gbogbo àkókò tiẹ̀ ṣe nílé ìwé gíga tó wà. Ẹgbẹ́ òkùnkùn Supreme Court ìlàkẹ́kọ̀ọ́ mi ò fi gbogbo àkókò rẹ̀ ṣe nílé ìwé gíga. Tí kọ́ọ̀sì tó yẹ bẹ́ẹ̀ kó fọdún 4 ó fi ṣe kọ́ọ̀sì ọ̀hún yóò wá dọ̀dún 8 mọ́ lọ́wọ́. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ibi kọ̀ náà ni ó padà wá já sí bí èkó fẹnu ọkọ̀ sọlẹ̀. Kò páàsì kò fẹ́ẹ̀lì bẹ́ẹ̀ ni kó kíláàsì kan náà. Ìgbà àti àkókò là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Bó bá wá jẹ́ ọlọ́mọge ni àwọn àrísítò àbí wọ́n ti pè àṣàkókò tí ń dá lórílẹ̀‐èdè Nàìjíríà mọ̀ bá àrísítò ní í ṣe. Àrísítò ní ọmọ bá kiri ilé gíga àwọn òbí rẹ̀ ló pé ń bẹ yunifásitì àwọn òbí rẹ̀ ló pé ń bẹ poli. Àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ ní ọmọ bá àwọn ẹgbẹ́ bàbá rẹ̀ wọ́n mọ̀ gbé jáde tí wọ́n mọ̀ bá lò pọ̀. Gbogbo lẹ́kítọ́rà lẹ́gbàá yunifásitì gbogbo lẹ́kítọ́rà ní poli. Gbogbo wọn mọ̀ gbé jáde wọ́n máa gbá bọ́ọ̀lù síra wọn. Sisi Ológe ó ti sọ̀rọ̀ rẹ̀ nǹkan àlejò. Ibẹ̀ sì ni gbogbo àkókò ọ̀lọ́ ni gbogbo àkókò ó ti lọ́mọ lọ́wọ́ tí ó ti fa àkókò ara rẹ̀ ṣòfò. Ìgbọ̀pá wa dọ̀jọ́ ọ̀dẹ́wò irú òun ní máa wórìjó káàkiri tí wọ́n máa wá sírí ìdánwò wọ́n máa wá kí. Àìmọye ọlọ́mọge ló ti fàkókò ara rẹ̀ ṣòfò lórí ọ̀rọ̀ àti lọ́kọ. Àìmọye ọ̀dọ́ là ń gbá iye ọ̀dọ́ ọmọkùnrin iná tó ti fàkókò ara rẹ̀ ṣòfò ń bọ̀ wà lọ́dọ̀ lórí ọ̀rọ̀ àti níyàwó. Ìgbọ́ wa ń Ṣàngóòde àìmọye ọkùnrin lọ́dẹnu fífẹ́ kọ́ ṣùgbọ́n àfi ayé òjò gbà fún wọn àfi ayé ti pẹ̀ lójú rẹ̀ òjò gbà fún wọn gbogbo àwọn tó dẹnu fífẹ́ kọ́ àfi ayé òjò gbà fún wọn. Títí tó fi wá dọ̀yà àgbá ọjà tí ń tà ọjà wọn ti wá tán ṣọ́ọ̀bù rẹ̀ ó kò ti lọ lórí rẹ̀ ojú ti fò dá. Nǹkan ṣògbìnrin míì ti sí wù ó sọdẹ sí ń gùn títí ọjọ́ ayé rẹ̀ ni. Wọ́n ṣògbìnrin míì ti sí ń gùn títí ọjọ́ ayé rẹ̀. Ó fàkókò ara rẹ̀ ṣòfò. Ó fi bu ọ̀dà tí ọba fẹ́ ní sùlọ́kà ó fi ṣe bọ́ìfrẹ́ǹdì. Èèyàn náà sì ràn lọ́wọ́ ọ̀ràn lọ́ láti fàkókò rẹ̀ ṣòfò dáadáa. Ó fi bá rọ́ọ̀fù lẹ́dà. Ọ̀rọ̀ búkú ohun ẹ̀rín. Ìgbà rọ́ọ̀fù lẹ́dà. Wọ́n fi gbá wíńtà l'Amẹ́ríkà. Wọ́n fi Sisi Ológe wọ́n fi lọ sọ́mà lọ́dọ́ọ̀nù. Àkókò sì ṣòfò dànù mọ́ lọ́wọ́ nípa ìnífura. Ìgbà àti
àti àkókò là ń gbéyẹ̀wò ṣèyí orí ètò ìfura ẹgbẹ́ ìdókè lọ́dún ọ̀hún padà bọ̀. lọ́gbàlọ́gbà yéyeye lọ́gbàlọ́gbà lọ́gbàlọ́gbà rárá o lọ́gbàlọ́gbà yéyeye lọ́gbàlọ́gbà lọ́gbàlọ́gbà rárá o ẹ̀dá ti lọ́gbà ó ti sẹ́ra rẹ̀ lọ́rùn ẹ̀dá ti lọ́gbà ó ti ṣera rẹ̀ léṣe ẹ jẹ́ ká lọ́gbà rere sílẹ̀ jọmọ wa. a ó gbà lọ́wọ́ aláìní fẹ́ni tó ní o nípasẹ̀ ẹni tó ní láláìní má dìde lórí ọ̀pọ̀ èèyàn láṣẹ dá ẹ lọ́lá o lórí tàlíkà láṣẹ bùkún ẹ mọ́bọ̀lá lọ́mọ aláìní lójú dákun má ṣe fìyà o lọ́mọ aláìní bàbá ó ló gbàdúgbà gbàdúgbà ó mama System. bèbí mi ṣàkàlọ̀ ẹ̀ o kájọ máa rọ́ọ̀kì. àgbà ló tọrọ lọ ọba ló tẹyìn rí fan Sectenise Jewelries tó kalẹ̀ sí 3269 98 Circle North Brooklyn Park ní Minnesota lamẹ́ríkà. àwọn níta jewelry àti lace fabric tó jojú ń gbèsè tẹ̀ bá wá fẹ́ ró dẹ́dẹ́ tẹ̀ fẹ́ kàn dúdú lójú ayẹyẹ yín ẹ̀ mọ́ yàsọ́ tún ẹ̀ sì mọ́ yàsọ́ sí Sectenise Jewelries ní kẹ́ ẹ lọ tààrà fún unique classic àti elegant design fún onírúurú ayẹyẹ tẹ́ fẹ́ ṣe bá a ti rìn lákòóní ilé láti kẹsàn-án ròde ẹni ó bá wà mójú ògún ní ẹjọ́ pàmìrè Sectenise Jewelries ni tó bá dibi yẹrí etí ẹ̀gbọ́rùn àti tọwọ́ àwọn aṣọ léèsì tó kún rẹ́rẹ́ ti gbẹ́wọ̀ ẹ̀ ní yọríkété 651-235-7523 ní nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ̀ tó gbọ́ nọ́mbà wọn lẹ́ẹ̀kan sí 651-235-7523 wẹ́bsáìtì wọn ni www.sectenisejewelry.com Sectenise Jewelry ọ̀gá nìkan láwùjọ òkúta. sàmájọ́ máa ń lọ bá ibà o ló bá ibà. Distinct Furniture tó ti gbára mi wọ̀lú iléeṣẹ́ alálùbáríkà tí ń ta fọ́nítọ̀ àgbàlódé tó bóde òní mu tó sì lálòpẹ́ bíi sofas sectionals beds dining set Asian pieces àti decorations lóríṣiríṣi àrà lówó tí ò gajara lọ gbogbo ẹ̀yin tọ́lọ́run ọba ṣẹ̀ṣẹ̀ jogún ilé tuntun fún tẹ̀sí ń wá fọ́nítọ̀ tó yanrantí tówó rẹ̀ sì ṣe rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín ẹ má wulẹ̀ sòpò jìnnà Distinct Furniture ní ẹ ká lọ online shopping wà ní Distinct Furniture ẹ lọ sí wẹ́bsáìtì wọn www.ufusa.net àwọn alágbàtà wọn tó wà lágbègbè yóò sì bá yín fi mọ́tò kó délé yín gbẹ̀rẹ́gbẹ̀rẹ́ ẹ pè Distinct Furniture lórí fóònù wọn 952-212-6527 kẹ̀sì darapọ̀ mọ́ gbòyè tí ń jàǹfààní fọ́nìṣọ̀ gbàlódé pẹ̀lú owó pọ́kú lẹ́ẹ̀kan sí nọ́mbà ìgbọ́rọ̀ bá ní sọ̀rọ̀ Distinct Furniture 952-212-6527 Distinct Furniture inú létò rẹwà lélẹ́dùmarè ń gbé. Distinct Furniture àwọn níta furniture ìgbàlódé Distinct Furniture níta furniture ìgbàlódé gbogbo ìdọ́lọ̀ tó bá ṣẹ̀ṣẹ̀ tó gùn lé tuntun fún
ẹ pè Distinct Furniture lórí nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn kẹsì lórí ra fọ́nìṣọ̀ àwọn fọ́nìṣọ̀ tó jòjú ń pèsè owó tí ọ̀gá jara lọ ó sì rẹ́gí pẹ̀lú bọ́jẹ́ẹ̀tì yín. Ìgbà àti àkókò là ń gbéyẹ̀wò lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Ẹ̀já tó gbàgbé kan wò ó. Ìwọ baálé nínú ìdílé, ìwọ ìyàwó lọ́ọ̀dẹ ọkọ, báwo ló ṣe ń lo àkókò? Báwo ló ṣe ń lo ìgbà tiẹ̀? Àkókò wo lò ní fáwọn ọmọ? Àkókò wo ni ìwọ baálé tó ní fúnyàwó tiẹ̀? Àkókò wo ni ìwọ ìyàwó tó ní fọ́kọ tiẹ̀? Ìgbà àti àkókò bó ti wù ká yọ̀ á tó, Yorùbá lọ́pàá lówe, Yorùbá ní bó ti wù ká yọ̀ á tó, kò ní ṣe ká di ọmọ ráàyè débi ọyẹ́ yìí sí. Àkókò wo ló ní fáwọn ọmọ tiẹ̀? Tòfin yóò mú ọ̀kì wọ́n wò, tòfin yàsàmẹ́ǹtì wọ́n wò tí wọ́n bá ti sùkúù dé. Ìwọ náà ti wá sí ajé lọ, ti lọ bíṣẹ́ látàárọ̀. Ìwọ̀nba àkókò péréte tó tún kù tó ní kò tó kẹ̀ tó lọ rí wọlé sùn. Kí ló fi ń ṣe? Ǹjẹ́ wọ́n tiẹ̀ nígbà tí lo àkókò ọ̀hún fáwọn ọmọ rẹ? Kò nígbà tí jókòó kó bá àwọn ọmọ rẹ sọ̀rọ̀ kó bá wọn sí é. Ìgbéyàwó tiẹ̀ orójú rẹ̀ ńlẹ̀ mọ́. Ló já sọ wípé èyí tí ò ní láárí èyí ó gba gbogbo àkókò ẹlòmíì sọnù, tí ò ní láárí èyí ó fa àkókò ẹlòmíì ṣòfò, ẹlòmíì ó jókòó títí ó sì kún. Àwọn àléébù èèyàn ti develop, wọn ẹlẹ́ni ọ̀hún develop ó ti dà addiction, ó ti wà addicted to it. Béèyàn bá wà fóònù tá ń lò tàbí fóònù, béèyàn bá wà addicted to fóònù ọwọ́ rẹ̀ ò ní já kúrò lórí fóònù ọ̀hún bí ti tẹ́ pẹ̀pẹ̀pẹ̀ yọ́ máa tẹ́lẹ̀ yọ́ máa tẹ́ tọ̀ mélòó lójú títì yọ́ máa tẹ fóònù ọ̀hún. Béèyàn bá wà addicted, òǹkùn tẹ́lẹ̀ bá ti wà addicted sí bí àṣà àwọn ilé ìfó, àṣejù ti wọ nǹkan ọ̀hún. Ìwọ̀n kan bẹ́ẹ̀ ni ó sì fàkókò ẹni ọ̀hún ló fàkókò rẹ̀ ṣòfò. Ẹ̀já ronú lórí ìgbà nílò ìgbà àti àkókò wa. Ètò ìfura gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi ti máa wí, ẹ má jà gbọ́ gẹ́gẹ́ bí entertainment nìkan ṣoṣo, ẹ má jà gbọ́ gẹ́gẹ́ bí entertainment nìkan, ẹ̀já gbọ́ ká ronú lé lórí ká sì fura sí i. Torí wípé pàṣẹ òfura pàṣẹ jáná, àjà òfura àjà jìn, onílé tí ò bá fura kò lẹ́rù tán ni. Ìgbà àti àkókò là mú wá lọ́sẹ̀ yìí lórí ètò ìfura. Oníyàn ẹ̀ṣẹ́, ọlọ́kà ẹ̀ṣẹ́, gbogbo èyí tẹ́ ẹ bá wà fìfẹ́ jẹ́ náà ẹ̀ṣẹ́ òkùnkùn àìbínú. Àmọ́ tàtà tó ṣẹ̀ lórí ètò ìfura lọ́sẹ̀ yìí, a sì tún padà lọ́sẹ̀ tí ń bọ̀ pẹ̀lú àkọ́tún ètò ìfura. Aláàjì Kéṣe Bádùn lólóòtú ètò ìfura níbi NC rédíò. Èmi Olúwaṣèyí Akínwọ̀núọlá, ọmọ ìyá ẹlẹ́kọ̀ọ́ lójúde Oníyọ̀lé, èmi náà àkọ́kọ́ ètò ìfura. Títí ìjọ mẹ́jọ, ilé ò ní lé wa, ọ̀nà sì ní nà wá. Torí wípé igi kì í dá lóko kó para lé, àjà ò ní jèkó pèrò ọ̀nà. Pípẹ́ lọ́mọ́wú pẹ́ nílé àárọ̀, àwọn fọwọ́pawú á sì fèrè ìjòbi. Kéwèkéwè kò ní káwọn ìwé tiwa lọ, ṣàgbàṣàgbà ò sì ní ṣàwọ̀ àgbà. Àṣàkú àwòdì àrùn kò ní kó wà lọ́gbọ́n lọ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ilé mi yá, ó tún dìjọ́ mẹ́jọ.
ohun àní là ń gbé